kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akí gbogbo ìlú ìfẹ́ta lọ́lọ́run káàkiri àgbáláyé pátá pé jẹ́ fi ń wo ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá ẹlò tó jẹ́ mẹ́ta ó fẹ́ ra díẹ̀ ni. Adúpẹ́ lọ́wọ́ Ògún Renix, agbẹ́rúṣẹ́ Renix, ewé àti gbóhùn lágbélúra. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Bí ìbá ní sọ pé òun káríra tó korò, agbómọ korò náà ni, ojú òní ti wà. Fọ́nrán kan ni mo rí láti ìlú Ọ̀yọ́, àsìkò tó ti ń sọ̀rọ̀, àsìkò tó tá a sọ̀rọ̀ torí ó ń bọ̀ àwọn lálẹ́ẹ̀dẹ̀, àwọn ọmọ Ọ̀yọ́, àwọn kan ni wọ́n ti nàgà mú sòrò báyìí, wọ́n wá nàgà mú ẹ̀tẹ́hun, wọ́n wá fẹ́ kó rẹ́ gbogbo ará Ọ̀yọ́ la. Kò sì ní mọ́ rí bẹ́ẹ̀, kò ní mọ́ rí bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá rí ọmọ Ọ̀yọ́ yìí ó lè sọ̀rọ̀ sí bàbá wa ọba wa nílùú Ìbàdàn, gómìnà wa ọba Adéwọ̀lú Ládọjà, gómìnà àná nípìnlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ bá rí ará Ọ̀yọ́ yìí, bàbá Ọ̀yọ́ yìí bó ti sọ̀rọ̀ sí, kò ní mọ́ rí bẹ́ẹ̀ o. Torí ń gbà bọ̀dá Akíìmù dé láti Canada tí wọ́n kó kíní tán fi ń jẹ́sẹ̀, tán kó ọwọ́, tán fọ́ Yorùbá yẹ́lẹ́yẹ́lẹ́. Ṣé ẹ mọ̀ pé tí ó bí ni? Ẹgbọ́n fọ́nrán náà kẹgbọ́n tí arákùnrin sọ nípa ọba Rashidi Ládọjà. Ládọjà ó da Ìbàdàn rú. Tó bá já sí pé Ifá ni wọ́n fi mú ọba ní Ìbàdàn, wàláhì Ifá ò lè mú bọ̀dá Rashidi. Ẹ̀yà ará Ọ̀yọ́, ẹ rí city film lọ́rọ̀ àwọn arábàdàn o, ẹ wòran tí ó ń sun, ẹ rẹ́rìn tí ó ń sun yín. Ṣé ẹgbọ́n tó wí? Ó ní Ládọjà ó da Ìbàdàn rú. Ó ní tẹ́ pé Fáná fi mú ọba, onífò lè mú Rashidi Ládọjà. Ṣé ẹ ti rí nǹkan báyìí? Ṣé ẹgbọ́n ní bó sọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àná, sẹ́ńtọ̀ Rashidi Ládọjà, ẹgbọ́n ní sọ̀rọ̀ sí wọn. Ó ní tẹ́ pé Fáná fi mú ọba, Ifá ò lè mú sẹ́ńtọ̀ Rashidi Ládọjà. Tọ̀dọ̀ yín sì ní ọ̀dọ̀ Akíìmù tó ń fọkàn Canada, àwọn àti tìwó yìí, bóun bá ti fọkàn àárọ̀, tìwó fọ́ tó kọ̀rọ̀ lẹ́. Tẹ́ ẹ ní fámú, àbí? Ṣé ẹ ní ìpínlẹ̀ Yorùbá? Èmi ò sí nírọ́. Pé sọ́njọ́ sínú wípé Ifá ló mú, wọ́n ní Ifá ló mú, sẹ́ẹ̀rẹ́ tí Ifá mú bí ṣe ń dalẹ̀ Yorùbá rú. Àsìkò tó ti ń sọ̀rọ̀, ẹjẹ́ sọ díẹ̀ lọ́rọ̀ kàmẹ́nu dákẹ́. Wá ní ọba Rashidi Ládọjà yóò ìbíra Ìbàdàn rú. Lọ́nà wo? Ìyìn tó ṣẹlẹ̀ rèé o, tọ́lọ́pọ̀lọpọ̀ mọ̀dí ọ̀rọ̀. Gómìnà Ṣèyí Mákindé ló mú bọ̀dá Akíìmù wá. Bọ̀dá Akíìmù láti Canada. Gómìnà Ṣèyí Mákindé náà ló sì sọ wípé lọ́balọ́ba tí wọ́n ń jẹ yìí, sẹ́kítírì lọ́balọ́ba tí wọ́n ń jẹ, gómìnà Ṣèyí Mákindé wá pé kí wọ́n máa rotate ẹ̀ láàrin àwọn ọba ńláńlá lọ́yọ́ state, kó má jẹ́ Aláàfin nìkan. Ọ̀rọ̀ òun gan kìí sáyé èsì ló ti bẹ̀rẹ̀ látàyè Ajímọ̀bí. Gómìnà tó mú bọ̀dá Akíìmù wá, gómìnà náà ló sọ wípé kí wọ́n máa rotate ẹ̀. Gómìnà tó sì kí wọ́n máa rotate sẹ́kítírì lọ́balọ́ba nípìnlẹ̀ Ọ̀yọ́, oyè àwọn nọ́mbìdì tán fi ṣe. Ṣé nígbà tí gómìnà wá sọ pé kí wọ́n máa rotate sẹ́kítírì lọ́balọ́ba, tí bọ̀dá Rashidi Ládọjà tí gbé ọba wa ti ìlú Ìbàdàn ti Rashidi Ládọjà tó sì sọ ní tí gómìnà sọ ni wọ́n sọ. Ṣé ọba wa ní Ìbàdàn ló wá yẹ kó mọ tanu àbùkù sí? Sọba wa ló wá yẹ kó mọ bú? Ní tó fi nàgà mú sòrò lọ bá àwọn ará Ọ̀yọ́ nù, ní tó fi nàgà mú sòrò lọ bá yín lọ́yọ́ nù. Bọ̀dá Akíìmù gbọ́rọ̀, wọ́n jókòó dáadáa. Nígbà pé bọ̀dá láti Canada tẹ́ni mo mọ sáré bọ̀, tẹ́ gbadé lé wọn lórí, tẹ́ kí wọ́n mọ́lẹ̀ tẹ́ gbadé wọn lé wọn lórí.
gbogbo alápọ̀ lọ́yọ̀ọ́ ẹbí wa lọ gúlé tú jáde tú yáyá nígbò ya tó bùṣe gèdè tó bùṣe gàdà kéèsì ti bàbá Ọ̀yọ́ tó jí ṣẹlẹ̀ àwọn ilé èsì ni wọ́n parọ́ mọ́ bá wọn ṣe kán kéèsì sáwọn ṣẹlẹ̀ lórí ara wọn ó ti wá débi pé bọ̀dá Akíìmù wọ́n ti fẹ́ pínlẹ̀ Yorùbá mọ́ wa lórí ó ti dé pọ́yọ̀ tí ń dúró lọ́tọ̀ àti ń sọ pé bí kan lè yẹlẹ̀ Yorùbá lọ́tọ̀ wọ́n ti wá fẹ́ dá Ọ̀yọ́ yọ kóònù Yorùbá lórí pé ájà àdó lórí ó wá ń fi ọba yín lọ́yọ̀ọ́ bọ̀dá Akíìmù wá fi ń kọ̀mpíà ọba Olúbàdàn ń ṣàlàyé ẹ̀ ọmọ Yorùbá mọ ọwọ́ ẹlọ́wọ́ tí ó mọ̀ wé lórí àjọwé lọ́tọ̀ àjọwé ló sì ní á wà ṣàlàyé fún un tí wọ́n pọ̀rọ̀ ọba ní jíjẹ nìbàdàn wọ́n máa ń tò fún ni wọ́n sì ti mọ́ wà lẹ́nu ẹ̀ láti gba ọ̀dọ́ ni wọ́n ti mọ́ wà lẹ́nu ẹni tí ó jọba yóò sì jẹ́ wọ́n gàjí ilé wọn láti gba ọ̀dọ́ tí ó ti pẹ́ ń bẹ̀ ọba Ìbàdàn ó ju ọ̀pọ̀lọpọ̀ ọba nílùú bòmíì lọ nítorí pé oyè tí wọ́n ti jẹ wọ́n tó débẹ̀ gan ní tó fi mọ́ kàn wọ́n lágbàánu gbogbo òdílé nìbàdàn ní ìjọba sọfọ́tà pé ọba wọn bá ti tó láti lé wọn wọ́n gàjí lé wọn ní padà wá di ọba ó sì nígun gbàṣẹ ètò ó wá ń fi ti ìlú yín lọ́yọ̀ọ́ ẹnìkan kò mọ̀ mo fẹ́ kéde náà ni ẹnìkan kò mọ̀ kó ẹni tó jọba tí ò ní plan pé ìgbà lẹ́yìn ò ní plan pé yóò jọba tọ́kọ̀ sáyé lọ kúkú ẹ̀ lójijì tó sáyé mu wá ọ̀rọ̀ lọ́balọ́ba ọ̀rọ̀ pé báyìí lọ́ba ti mọ́ sọ̀rọ̀ kò mọ́ sọ ìwà sí pé báyìí lọ́ba ti mọ́ wùwà kò mọ́ wù ní táwọn tó wà ní táwọn mọ̀rùfù tó wà ní àsúrà tán bá ti sọ lọ́nà ìjókòó gbọ́ ní táwọn bọ́dá bá ti sọ ìtàn tó náà gbọ́nu ó wá fi ìtàn gbé wá àti ẹ̀wọ̀ ó wá ń wùwà bó ti wù ú ìwà tí ọba yìí lọ́yọ̀ wá ń wù ó wá ń dalẹ̀ Yorùbá rú wọ́n jẹ́ mọ̀ pé ọ̀tọ̀ làwa kóòtù òjì káàró òjíire ọ̀tọ̀ làwa ọmọ Odùduwà ọ̀tọ̀ làwa ọmọ Ọ̀yọ́ wọ́n ti pín méjì báyìí àwọn lọ́balọ́ba wá ń tò bí kan wọ́n wá ń tò bí kan wọ́n wá ń tò bí kan èyí tẹ́ ní fámúnú o nìbàdàn ti wá ní ẹni tá a fẹ́ fi jẹ ẹni tó jọba Ìbàdàn báyìí tó ti wà ní kí upó wọn ó jọba ó ti pẹ́ ó ti mọ̀ pé ó lè kun ó ti mọ̀ wá lọ́balọ́ba wù ó ti mọ̀ bó lọ́balọ́ba ti mọ́ sọ̀rọ̀ ó mọ̀ ìjọba tó ti kú ṣejú ẹ̀ ó ti ní ìrírí ẹnìkan ò ní ìrírí ó kàn dé láti Canada níbi tó ti fọ mọ́tò ẹ̀kì ẹ̀ka sọ sí lọ́rùn ìwà sí gùrùgùrù ó lọ kó nu dúbọ̀gì aṣọ taekwondo ó gbé kíní kíkí boxing ó gbé dání ó wá ń da Yorùbá dú ó wá ń da Yorùbá níbo yàpẹ̀ ìwọ̀n àbáwọ̀ ni ẹmọ́ sọ̀rọ̀ ọba ni ọba kí ni wọ́n sì fẹ́ túlẹ̀ Yorùbá yìí sí wẹ́lẹ́wẹ́lẹ́ dìgbòlú kékeré láti dúró Ọ̀yọ́ nísọ̀ sí àbáyá Ifáyẹmí ẹlẹ́bùbọn lọ́ọ̀ kí àbásò tọrọ èyún tó dé lọ́sọ̀kọ̀ òru kan tẹ́ mú wá láti Canada wọ́n fi ń kọ̀mpíà òyà tó láti Canada kò rówó mú bọ̀ kò rí kankan mú bọ̀ nígbà òdílé náà ní ìsìn báyìí wọ́n gbọ́ pé wọ́n fi yàn joyè ń fẹ́ ó ń jà torí owó bóyá torí owó tí wọ́n gbà lọ́wọ́ ẹni tó fi joyè ní àti gómìnà sí sẹ́ńtọ̀ àti Ìlàlọ́jà tó ti jẹ́ gómìnà rí lánàá àbí sọ̀rọ̀ pé owó ìkẹlẹ́ wà lọ́wọ́ gómìnà ni ó dàgbà ó ti jẹ́ gómìnà rí ó rí rẹpútíyàn tó dáa àsìkò rẹ̀ àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ lè gbàgbé àsìkò rẹ̀ ó lọ́jọ́ lórí ó mọ̀rọ̀ àgbà ó mọ̀rìn àgbà ó níṣe àgbà ó lóye àgbà ó níwòye àgbà ó tún wá dàgbà àti gómìnà àti ọba yín tó lóun jẹ́ 146 tó ṣe fẹ́ di 50 years di báyìí ìsàn faruwájú ilẹ̀ mọ́ ti pàkọ́ àwọn abẹ́lá olómọ ní àmọ́ sọ̀rọ̀ sájẹ́ ọba ni ó sọ̀rọ̀
tí ó tọ́wọ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí kò sí ọba tí ó dàdí ọ̀sẹ̀ méjì nìbàdàn tí ò ní tẹfá àmọ́ bẹ́ẹ̀ tí ń ṣe ti yín ní gbogbo Ọ̀yọ́ o ẹ lọ bèrè lọ́wọ́ ẹnikẹ́ni nìbàdàn báyìí kò sí ọba tí ó jolúbàdàn tí ò bá ti tẹfá kò lè jolúbàdàn tí ó ní fa tiẹ̀ tí ò bá ti ní kò lè jolúbàdàn èkó èèwọ̀ ní àmọ́ ti gómìnà àmọ́ ti ìtìlú Ọ̀yọ́ o èmi ò mọ̀ nípa ẹ̀ Ọlọ́run tó lẹ́nu Gàmúsò ló jẹ́ ẹgbẹ́nu sí ọba Ìbàdàn wọ́n ti ní amọ́sọ̀rọ̀ ká mọ́ dàrú èyí tí bọ̀dá Akíìmù tán kó kíní kíkí bọ́ọ̀sì wá láti Canada tí wọ́n ti dàrú sílẹ̀ nǹkan sáwàlá dàrú ni ọ̀rọ̀ ẹnu àtàrà mídíà lẹ́yìn àmọ́ sọ bọ̀dá Akíìmù dé wọ́n ṣe ń nàpà nẹ́sẹ̀ nínà kúkú azáwà ń dákẹ́ pé ẹjá mọ́ wò wọ́n láì sọ̀rọ̀ àwọn sọ̀tọ̀ ní ṣe sùúrù ọba ni ẹ̀ṣọ́rọ̀ sọba kẹ́sì mọ́ ṣe báyìí mo fi mọ́ kọ̀mpí ara wọn ni o kẹ́ ẹ mọ́ wo ẹni táà fi jọba Ìbàdàn sí ẹni tẹ́yìn fi jọba tí ò mọ iye ọjọ́ orí rẹ̀ gan bóyá 46 ni bóyá 50 ni kò mọ̀ nígbà tí ó wúyẹ̀ 46 ni ó débẹ̀ ní ṣe ó débẹ̀ ní 50 wọ́n wá sọ pé ẹ̀yìn àwọn ọ̀dọ́ wọ́n kàn dójú tàwọn ọ̀dọ́ ni àwọn ènìyàn àwọn ọ̀dọ́ ló lè ṣe ọ̀dọ́ ló lè ṣe ibi tọ́dọ̀ bá ti ṣe kíní kan ẹ wá wọ́dọ̀ tẹ́ fi jọba lọ́yọ̀ọ́ ẹ ò bóyá fáwọn iwájú mọ́ pọ̀mọ̀ ti pàkọ́ tẹ́ẹ̀rí pé àwọn àbá ò lẹ́nu lára wà wípé sẹ́rí ṣe bẹ́yìn ọ̀dọ́ náà lẹ́sẹ̀ ti nígbà táwọn àgbàlagbà tí wọ́n sì ń jọba wọ́n mọ̀ sọ pé àwọn àbá ti dàgbà jù wọ́n ti pẹ́ lórí oyè jù wọ́n ṣe kíní kan ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wá wà bẹ́ẹ̀ ní ìsìn báyìí kí lẹ́yìn ṣe ẹ wá ń fa ẹ̀yin ọ̀dọ́ ẹ wá ń fa ọdún pọ̀wọ̀ tí pàkọ́ tọ́bẹ̀ lè bá sọ̀rọ̀ yóò tà sílùú eléyìí tọ́bẹ̀ lè bá sọ̀rọ̀ yóò tà sílùú eléyìí ẹnì kan tó ń kẹ́ ọba ní mẹ́wú ẹ̀yin ò ẹ̀ níyì iyì wo ló ẹnìkan tẹ sọ pé kò sí báwọn ọba ní sílé bára wọn jà tó bẹ́ẹ̀ ṣe kíníkan tó iyì náà ó sì mọ̀ fi gbà iyì mọ̀ fi ta nígbà ẹ wá dúró èèyàn tó ti ṣe program tó ti ṣètò lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ lórí gbogbo wà tí bàbá yẹn tí tó bàbá ń ta ni nínú wà tí bọ́dà Akíìmù wù ẹ wá ní àmọ́ dákẹ́ kásámọ̀ dákẹ́ èwo ló jọ nínú gbogbo wa ìwọ ọmọ Ọ̀yọ́ tó bá ń sọ̀rọ̀ tó sẹ́ni wọ́n kan èwo ló jọ ìwà tá a fi pé èèyàn lọ́mọ ọba nínú wà tí bọ́dà Akíìmù wù èwo lọ́wọ́ wà tá a fi pé èèyàn lórí adé tá a fi sọ pé orí adé lélẹ́yìí ní gbogbo wà tán wù nígbà kan fi mọ̀ lórí adé ni pé kí wọ́n labẹ́ tí ajá kí wọ́n kó sí lálẹ́ ń pọ́n red ó tán ìtẹ̀yẹ̀ fi jọba nu kò wá síwà kan tí ó jáde láti pálásì Ọ̀yọ́ kò wá síwà kan tí ó jáde láti ibẹ̀ ìwà bí ẹni pé ẹ sáfẹ́ fọ́lẹ̀ Yorùbá ẹ fẹ́ fọ́ Yorùbá ẹ wá ti fọ́ ní ìsìn Sunday Igboho tó tún jà fún wa ẹ tún sọ lóhùn ọ̀rọ̀ tí wọ́n ti wá ń sọ láti gbà tó ti bí àwọn ọmọ aládìkún tó ti sọ fún wọn ẹ wá dìsìn ẹ wá fẹ́ change ẹ̀ wípé ọmọkùnrin aládìkún mọ́ ṣé oríkì tó wá kí aládìkún sẹ́wàá fún wọn lóríkì mi ní báyìí ní ìsìn o èyàn ará Ọ̀yọ́ ẹ fà aládìkún lóríkì mi èyí mo sì kọ́kọ́ sọ̀rọ̀ yẹn YouTube èyí mo kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tí mo wọ́ọ̀dì wọn bóde pé bọ̀dá Àbáàsì táyì mọ́ sọ̀tàn ẹ wá wọn ní adé aládìkún ìdàgbà fàlàáfin mi ti sọ ti pẹ́ lórí program bọ̀dá Àbáàsì ẹ ṣe sọ̀tàn bá a ṣe gbadé aládìkún fàlàáfin àfi ìtàn bí Aláàfin ṣe jẹ́ lórí gbogbo Yorùbá bó jẹ́ lórí gbogbo Yorùbá lẹ mọ́ sọ ẹ sọ̀tàn bá Aláàfin ṣe dádé bá Aláàfin ṣe ajáàkì adé tó ń dé ẹ sọ̀tàn ṣùgbọ́n bá Aláàfin ṣe jẹ́ bó ṣe jẹ́ lórí kíní kan láyé gómìnà kíní kan láyé Adéyẹmí Olúṣọjí bó ìtàn tẹ́ mọ́ sọnù láyé Awólọ́wọ̀ ìtàn tẹ́ mọ́ sọnù. òun lọmọ èyí náà tí wá jáde yìí ló wá ń fi ọba wọn ọmọ èké tẹ́ fi jẹ tó sì tún wọ ọmọ èké náà nítorí ọba ti di bàbá ọba àlú Ọ̀yọ́ sí bàbá tèmi o èmi oníṣẹ̀ṣe ni mí mo sì sọ
wọ́n sọ̀rọ̀ tó bá jẹ́ bàbá tiẹ̀ ni. wọn ò sọ pé ó yá ẹ má ràn bàbá yín jáde pé wọ́n á fi bọ̀dá Akeem yẹn gan nílùú òkè pé àwọn àbá wa nù kí lẹ́yìn kò ń tiẹ̀ sọ fún mi ná káàkiri wọn á tiẹ̀ lọ sókè ta kí àwọn ta làwọn àbá yín tí wọ́n ní àtàfin ọmọ fi wà ọmọ ọba wa ọmọ bọ̀dá Akeem ní mí láàfin Ọ̀yọ́ kí lẹ́yìn kò ń sọ náà ni ṣé ọ̀bọ̀ tó rúdù yẹn ṣé ọ̀bọ̀ tó máa ń jàjà àgbà yẹn ṣé nǹkan ni wọ́n fi wá júwe mi wọ́n á fi ìjà àgbà àìníwà gidi wọ́n á fi ròyìn ọba. ẹ lọ sí TikTok ẹ lọ sí online ẹ lọ gbọ́mọ yín sọ̀rọ̀ yín ẹ̀yin ará Ọ̀yọ́ òbúkọ yín òmùpọ̀ ìrùn ẹ wá tà sí Ìbàdàn. Ìbàdàn òní yìí ó ju Ọ̀yọ́ yẹn lọ. Ìbàdàn òní yìí ó ju Ọ̀yọ́ tẹ́ ìwà yẹn lọ. àmọ́ tẹ̀ka máa sọ fún yín. Mọ́gàjí Ìbàdàn mọ́gàjí tó wà ní nọ́mbà 1 to 200 nìbàdàn ó ní ìrírí ó lọ́pọlọ ó ní sùúrù ó lọ́gbọ́n téèyàn fi ṣe ìjọba lọ́balọ́ba téèyàn bá jọba ọ̀rọ̀ téèyàn sọ ó ní ju bọ̀dá Akeem táìpé inú òtútù lọ ní Canada ìtìlẹ̀ mú wọn wá lọ bọ̀dá Akeem tẹ̀lé mú wá ní òtútù Canada yẹn mọ́gàjí tí ó wà nọ́mbà 2000 bàdàn gbogbo tí bọ̀dá Akeem ṣe tí wọ́n tọwọ́ bọbí tán lọ́dọ̀ Sátánì Sókótó tán para mọ́gàjí nọ́mbà 2000 bàdàn tẹ́ bá fi jẹ ọba nílùú Ọ̀yọ́ ẹ rí yàtọ̀. wá sọ pé Rashidi Ládọjà lápẹ́fà náà fi mọ́ yín mú yẹn o Ifá ò lè mú tìyín tí fá mú ṣé fá mọ́ ń dàlúrú ni ṣé fá mọ́ bá lù jẹ́ ni ó kọ fọ́ òbàjẹ́ látànà tẹ èdò ni ó kọ fọ́ òsì ní bàjẹ́ láíláí ó kọ fọ́ òbàjẹ́ látànà tẹ èdò ni kò sì ní bàjẹ́ láíláí. mo ń bẹ láyé ifo òní irun mo ń bẹ mú bí ọ̀pẹ mo ń bẹ láyé ifo òní pín. ẹ jẹ́ ń gbọ́ kíni ẹ jẹ́ ń gbọ́ fídíò ọ̀hún síwájú ẹ jẹ́ ń gbọ́ tán jọ. Rasidi ọmọ ilé arúsà ń bàdàn Rasidi bọ̀dá ti sún lórí táìsì tó ti forí gbálẹ̀ ti pẹ́ ìyá arábàdàn ẹ̀ tí dá nǹkan kan mọ̀ mo pàlù fún yín Aláàfin òyìnbó ránṣẹ́ kájà àṣẹ ìbẹ̀yìn kankan jà àmọ́ ọgbẹ́ni bá ń kọjá ìyá ara rẹ̀ sóde Ọ̀yọ́ yóò kan àbùkù. ẹ̀ ń gbọ́ ó ní Aláàfin àwọn ṣe káwọn ọjà àwọn òsì bẹ́ẹ̀ nìyẹn kan jà pé má kọjá tó wá kọjá ìyá rẹ̀ sóde Ọ̀yọ́ yóò kan àbùkù. Aláàfin fún rẹ̀ ń jà kiri Aláàfin fún rẹ̀ ń jà kiri wọ́n á lè yẹn ṣiṣẹ́ kẹ́yìn ọjà o kò sí ní ìkóná yín ṣẹ́kẹ́ ẹja ṣe bẹ́yìn tẹ́ ń pàtàkì Aláàfin ni tálàfin ṣiṣẹ́ ń wúrà tí ń wù sí ogbó lọ́balọ́ba wọn tálàfin tó fi pé àwọn ọmọ Káàárọ̀ Oòjíire tó fi dá Ọ̀yọ́ yọ láàrin wa kò rẹ̀ yín ṣẹ́kẹ́ ẹ̀yìn ọjà ṣùgbọ́n fúnra rẹ̀ gan jà bó lórí ṣe rí làwọn ọmọ ẹ̀yìn ṣe rí. ọ̀rọ̀ ó ṣe sẹ́kítírì ìdọ́balọ́ba ṣe kó díjà lẹ̀ tá bá ti wo tójú orí gan ṣó yẹ kí Aláàfin ọmọ tó ṣẹ̀dí láti Canada yẹn ṣó yẹ kó wọn bá ṣe ń tó Rashidi Ládọjà gómìnà àná ṣé kẹ́bọ̀ sí ogbó orílẹ̀ mọ́ bá forí gbárí irú orí ọ̀fẹ́ tí sẹ́ńtọ̀ Rashidi Ládọjà ní èèyàn tó nílò òpò láyé kéèyàn ò jẹ gómìnà kó tún wá padà wá jọba ìlú tí èyí sì kéke èmi èlò nírú orí ọ̀fẹ́ wọn síbẹ̀ tí èèyàn bá forí gbárí nù gbogbo àwọn ọba yòókù gbogbo àwọn nígbà tí Ajímọ̀bí rí pé àwọn high chief àwọn mọ́gàjì dára láti pọ̀ jù pé kó sì lè mọ́kàn wọn kí wọ́n fi kú Ajímọ̀bí fún àwọn bàbá yẹn ládé lọ Ládọjà yarí olówó gbadé ipò bá lòun ó jẹ olówó jẹ sẹ́kọ̀tù ọba kó bá lòun ó jẹ ó sì dùn ó sì padà dọ́ba wọn irú ẹ̀yìn lè wọ́n bá ní forí gbárí. Akeem táìpẹ́ tòótọ́ Akeem ó wà spiritual tòótọ́ bọ̀dá Akeem wà spiritual tí wọ́n ṣe gbogbo ẹni téèyàn jẹ ní pèbí ẹni téèyàn ṣe gbogbo ẹ̀ tòótọ́ yóò speak inú attitude wọn ọmọbìnrin jagun bí ẹrú
èyí sọba ni ó sọ̀rọ̀ ni wọ́n yàsẹ̀ padà bàbá tó bá ti ń sọ̀rọ̀ títa já tẹran tí wọ́n wà ní sórí di abala kọ́ba náà kọ́ba wọn kí kó yẹra rẹ̀ wò tí a rí kí Ràṣídì ní ìmọ̀ ni Dìgbòlugi ti wo kò ní ìmọ̀ àwọn ọmọ kéékèèké ló wà ń wọnú sí kiri social media báyìí mo tún wo fọ́tò kan fídíò kan ó wọ sọ wá sí óyá ẹ̀yà mi ẹwù Ràṣídì bóyá ń tẹ́kì àwọn tálàfin tọ́jọ́ ń wà nù pẹ̀lú Sátánì Sókótó báwọn bá sí wá pọ̀ tó níbi ìwúyè Aláàfin wọn lọ́dọ̀ ní dódọ̀la nígbà wọ́n ti fi gbólóhùn wọ́n ti sọ̀rọ̀ ránṣẹ́ babẹ̀ jẹ́ múlẹ̀ ń bálẹ̀ Yorùbá lọ ọmọ àlè Ọ̀yọ́ yìí jẹ́ ń gbọ́rọ̀ ẹ tán. nítorí wàá kábílà pé bọ̀dá ò nílò nǹkan ká ibi bọ̀dá gọ̀dé bọ̀dá Ràṣídì ibi wọ́n gọ̀ tí wọn ò ní làákà èdè ṣé Ọ̀yọ́ ló kù tí wọ́n mọ̀ ta sí nítorí wọ́n mójútó bọ̀dá ò mójútó àṣírí yẹn ni Ajímọ̀bí tó rí tó fi pín ipò ọba wẹ́lẹ́wẹ́lẹ́ tó rọ́ mọ̀ pé Ládọjà ó da Ìbàdàn rú gbogbo táwọn ayélujára sì ṣẹlẹ̀ pé yóò bàjẹ́ gbogbo ètò gbogbo àwọn lọ́balọ́ba yẹn gbogbo ètò lọ́balọ́ba ẹ̀ mọ̀ gbogbo ẹ̀ mọ̀. ó mọ nǹkan kan nípa Ìbàdàn ọkọ̀ sá sẹ́nu òkè bíi sálángá tí ọ̀dà ni bíi sálángá tó wó pàtì. Ajímọ̀bí ohun tó ṣe láti tó jẹ́ pé gba àwọn àìsí fún yẹn tí wọ́n tó tán dàgbà yẹn tó fi wọ́n jọba ìtọ́ àbúwá kò ju ọmọ àná ni wọ́n mọ̀ pé Ajímọ̀bí náà fi ṣòṣèlú ni Ajímọ̀bí náà fi ṣòṣèlú ni torí pé Ajímọ̀bí wà ní APC Ládọjà wà ní PDP òṣèlú tó wà bẹ́ẹ̀ ni pé APC wọn ò rẹ́ APC ò lè ṣe nǹkan tí ó fọ́ ìfọ́ PDP láíláí kéèké bóyá torí pé fẹ́ lọ́balọ́ba Ajímọ̀bí ní PDP tó fi ṣe òṣèlú Ajímọ̀bí fi ṣe. Nínú gbogbo àwọn tí Ajímọ̀bí fún ní adégbà yẹn náà kì í ṣe gbọ́n ló tẹ́ lọ́rùn torí ọ̀pọ̀lọpọ̀ wọn wò bí ẹni pé Olúbàdàn gangan làwọn fẹ́ dé bí ìgbà tó tagédé àwọn tí ní tọ́pọ̀lọpọ̀ wò ní gan wò ní pé kẹ́tà bá ti jẹ ọba ẹ̀ tí Ajímọ̀bí fà wọ́n jẹ bóyá àwọn ò ní jẹ dìgbẹ́ Olúbàdàn mọ́ òṣèlú bẹ̀ ní Ládọjà fi ń wò ní òṣègbadé bí kò bó jẹ́ pé òṣèlú ni Ajímọ̀bí fẹ́ fi ṣe ike bí táwọn àti gbadé léyìí bí táwọn àti gbadé ti Ajímọ̀bí gbé fáwọn bóyá Ajímọ̀bí kò rẹ̀ ní gbadé mi fáwọn ṣùgbọ́n ọ̀rọ̀ olóṣèlú ṣe rí inú òṣèlú wà láàrin wọn kéèké bóyá Ajímọ̀bí náà torí Ọlọ́run ṣe kò torí Ọlọ́run ṣe kébé torí Ọlọ́run parí yẹlẹyẹlẹ ṣùgbọ́n t'Ajímọ̀bí sọ ń gbà náà ni pé tọ́dọ̀ torí ẹ̀ pin torí kò sí t'Ajímọ̀bí lè sọ lójú Ládọjà òṣèlú ni t'Ajímọ̀bí sọ pé òun torí ẹ̀ pin ni pé ó ní Ajímọ̀bí sọ wípé ó lòun lọ sí òde kan ó ní òde àwọn lọ́balọ́ba ni ó láwọn gómìnà wá wọlé nígbà táwọn jẹ́ gómìnà wọlé ó láwọn ọba ìlú ó ní jẹ́ káwọn ọba wọlé ó láwọn tó wá jẹ́ mọ́gàjì tó tẹ́lẹ̀ Olúbàdàn táyé kí wọ́n ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì lọ tó wọlé lọ tí wọ́n ní táyé kí wọ́n ní ráǹkì jù wọ́n lọ nínú oyè àwọn ọba mọ́gàjì tó tẹ́lẹ̀ Olúbàdàn yẹn táyé kí wọ́n ní ráǹkì gan yẹn wọn àjí káwọn wọlé wọn àjí kí Olúbàdàn nìkan wọlé ìdí t'Ajímọ̀bí nínú tó sọ wípé káwọn ti Ìbàdàn náà ò gbadé ní tó sọ t'Ajímọ̀bí sọ́ngbà yẹn nìyẹn pé ẹ jẹ́ ká fún àwọn ọba ti Ìbàdàn náà àwọn mọ́gàjì Ìbàdàn yìí tán ti dàgbà yìí tán ti pẹ́nu ìṣẹ̀ṣe yìí ẹ jẹ́ fáwọn náà ládé. adé tẹ̀sí wá fún wọn ní ìsìn báyìí adéhùn náà adé fún àwọn mọ́gàjì ó ti padà rún torí pé Olúbàdàn ju gbogbo ẹ̀ lọ Olúbàdàn gbé gbogbo ẹ̀mí tó nípa pé Ajímọ̀bí ṣe nǹkan báyìí pé ó mọ̀ọ́mọ̀ ṣe ni Ajímọ̀bí àti Ládọjà opposition party làwọn méjèèjì kò sí tí Ajímọ̀bí fẹ́ ṣe sí Ládọjà lójú Ládọjà òṣèlú ni ìdí tí Ládọjà fi gbadé nìyẹn ó ti rò pé òṣèlú ló fi ń ṣe. gbogbo ẹ̀ gbọ́dọ̀ dàrú ọba kábíyèsí Aláàfin ti lọ́yọ̀ ẹ sá máa wòran ẹ gbogbo àwọn olóṣèlú Ìbàdàn ẹ gbá wọn àsìkò bọ̀dá ẹ gbọ́ ariwo tí ọba fi pé oṣù méjì àbóṣù mẹ́ta lórí àpèrè bọ̀dá Ìbàdàn òwú wùsùwùsù ìyá àrọ̀ yẹn máa wòran fíìmù sí ti fíìmù lọ́rọ̀ Ìbàdàn bọ̀dá Ràṣídì. ṣẹ́gbọ́n ó nígbà tí àyè pósù mẹ́ta tí ọba Ràṣídì Ládọjà bá jọba Oníbàdàn òwú wùsùwùsù bí pẹ̀lú ó dàrú
ṣé bílù tí ń sin dàrú lóògbé Ìbàdàn náà ó dàrú Ìbàdàn ti létò ọ̀sán bá nǹkan bá tó lè jẹ́ Ìbàdàn tó lè dàbàdàn rú ẹ̀yin ọ̀dọ́ lẹ mọ́ bù nǹkan wàdù Lárọ̀jà is 80 close to 80 years ní Lárọ̀jà bàbá 80 years wà jọba bí àmọ́ dàlúrú ṣé ti rìrí ni ó mọ̀ pé tọ́dọ̀ yín ti ń dàlúrú àkọ́kọ́ owó wà ń bẹ̀ ó nídìí owó by all means gbogbo táwọn ọba lọ́balọ́ba yòókù ń ṣe òun náà fẹ́ fowó ṣe kí Lárọ̀jà fẹ́ ṣe nínú ayé tí ò tí ì ṣe ẹni tó jẹ gómìnà ọdún 4 kí ó jẹ gómìnà ọ̀sẹ̀ kan owó búkú ti wà lọ́wọ́ ẹ̀ ká lọ́wọ́ gómìnà ọdún 4 ó mọ̀ gbèsè àìrà kọjá mọ́sálásí o ọkùnrin ọdún olórí gbígbẹ ọlọ́run wùn ẹ̀ tó wọ̀n ọ̀hún tí a rí pé orúgbó bọ̀ gbogbo ọmọ Yorùbá orúgbó bọ̀ níbi tí Ọ̀yọ́ ń lọ yìí níbi táwọn Ọ̀yọ́ ń lọ yìí wọ́n sì débi pé Ìbàdàn gún padà dọ̀tá wọn tí Ìbàdàn gún padà kọ̀yìn sí wọn pátápátá torí pé tí ó sì jòrí bẹ́ẹ̀ náà ni pé kí bọ̀dá Akeem tán dé yìí kí wọ́n tó jọba Ọ̀yọ́ àti Ìbàdàn nǹkan kan náà ni wọ́n jọ lẹ̀pọ̀ ni àìrí kò sẹ́ tẹ́ bá rí Ọ̀yọ́ tẹ́ bá rí Ìbàdàn ẹ̀ lè mọ̀ yàtọ̀ torí pé kìí ṣe ìlú tí mọ́ sọ́ọ̀sì sí ara wọn ìlú tí ìfẹ́ wà ní. ìgbà tí bọ̀dá Akeem dé náà ni gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ rẹ̀ wá ń sọ́bàdàn nígbà lórí pé Ọ̀yọ́ ń tàpọ̀rọ̀ sí Ìbàdàn lórí kíni lórí táyé pé tí gómìnà ṣe gómìnà ló sọ wípé ṣàmánù àwọn lọ́balọ́ba o sẹ́kítà àwọn lọ́balọ́ba o ẹ jẹ́ ká mọ kó mọ lọ round láàrin ẹ̀yin ọba àwọn kìí sí àárín gbogbo wọn náà kíkọ́ bí aláàrin Aláàfin ọba Ògbómọ̀ṣọ́ Olúmọ̀gẹ̀gẹ̀ àti Olúbàdàn náà wọ́n ti ní kó mọ rotate ẹ̀ ẹnìkẹ́ jẹun kí lè ò fẹ́ táìpá fẹ́ báwo tọ́jú orí ni àbá fẹ́ wo tàgbàlagbà ó yẹ kí bàbá wa Ràṣídì Lárọ̀jà káwọn gó dúró ní pé irọ́ àwọn jọ ẹ̀yin yòókù lọ kí wọ́n dúpẹ́ àwọn jọ ẹ̀yin yòókù lọ ipa àwọn nìkan làwọn mọ̀ jẹ́ ṣùgbọ́n wọ́n sọ wípé bàbá wa Lárọ̀jà sọ pé káwọn mọ rotate kó dáa kì í sáwọn náà má bà wá gómìnà ló má bà wá ó sọ pé ọba tiwa Ràṣídì Lárọ̀jà rẹ̀ wà lẹ́mú dání ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀sìn mẹ̀dọ̀ bẹ́ẹ̀ ti ń tọ́ bọ̀lẹ̀ Yorùbá yìí tẹ́ ń pín ogúnlẹ̀ Yorùbá kò dùn máa ọmọ Yorùbá lọ́rùn o kò tẹ́ wọn lọ́rùn o. Oǹdó Ògùn Ẹ̀gbá Ìjẹ̀bú Rẹ́mọ Èkìtì wọn ò láwọn bá ẹ̀yin ọ̀rọ̀ yẹ wọn ò láwọn bá ẹ̀yin ọ̀rọ̀ yẹ ẹ̀yin ará Ọ̀yọ́ ṣe o. ará Ọ̀yọ́ ló sọ pé àgùntàn tí yé òun kò bí kúkúrú o ewúro lọ́wọ́ rọ́lá kò lóò bá gùntàn sí o àgùntàn ló ní òun ò bí kúkúrú o. Aláàfin Ọ̀yọ́ ẹ̀sìn mẹ̀dọ̀ o ọba tó jẹ́ tìlù tòrò ayé ò ní gbàgbé orúkọ rẹ̀ èyí tó sì jẹ́ tìlù rídà kejì ayé ò ní gbàgbé orúkọ rẹ̀ mo kí o gbà yẹn ló fọwọ́ kó jẹ́ fún wo ní fọ́ ìtẹ́gbẹ́ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa mo ṣẹlẹ̀ àbọ̀dúwẹ̀ làbọ̀ iṣẹ́. kábíyèsí Olódùmarè iléeṣẹ́ Renix làwà wọ́n ti ṣe onírúurú oògùn tí àwọn èèyàn lò fún onírúurú àìsàn tí àwọn èèyàn ṣe nǹkan sára táwọn èèyàn tó wá ń béèrè pé sọ́túnú eléyìí lájọ pé lónìí á dé iléeṣẹ́ Renix láti wá béèrè àwọn àkọ́tún oògùn tí ẹ̀ tún fi lè wo onírúurú àìsàn tó tún ní fún wa. Orúkọ tèmi ò yí padà Ọmọ́wùnmí náà sì ni mò ń jẹ́ láti iléeṣẹ́ Renix Reshape. A ti mú wá sétí gbọ̀yìn ògbóǹtarìgì àwọn oògùn tí ó ti iléeṣẹ́ Renix Reshape jáde ṣùgbọ́n lẹ́ni àwọn èyí tí a ṣẹ̀ṣẹ̀ ṣe jáde ni a fẹ́ wá ṣàlàyé fún yín. Àkọ́kọ́ ń bẹ̀ òun là ń pè ní Kiss PP7 antibiotics. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yín pé kò sí ẹni tí ò ní infection lára ó wà lára tàgbà ó wà lára tọmọdé àgbàlá kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ wàá wá wòye pé àwọn ọmọdé náà àwọn náà nílò antibiotics láti lè fi cure gbogbo any bacteria or infection tó bá wà nínú ara wọn nítorí náà la ṣe ṣe Kiss PP7 antibiotics
èyí tó máa ṣiṣẹ́ fún ọmọdé láti lè pa èyíkéyìí infection tí ó bá wà nínú ara wọn. Ìmí ta tún ṣe òun tún ni Pure Herbs Vision Boost for Children. Eléyìí náà ọmọdé náà ló ní, ọmọdé ló ní, oògùn ojú ni fún ọmọdé. A ní tàgbàlagbà tẹ́lẹ̀ tí a ti ṣe tá a pè ní Pure Herbs Vision Boost tó wà ní oníkóró, ṣùgbọ́n a wá ṣe tọmọdé jáde ní olómi kí ó lè balẹ̀ wo àìsàn ojú fún ọmọdé, nítorí àti kékeré òun la ti ń pẹ̀ta ìrókò. Àwọn ọmọdé náà máa ń ní àìsàn ojú, ó lè jẹ́ àìsàn kan tó ti ṣe wọ́n láti kékeré, òun ló fà á tí ó fi di pé wọ́n máa complain ojú. Arọ́pọ̀ àwọn ọmọdé tẹ́ pé wọ́n máa ń lo ìgò tí ò lè yẹ kí ó rí bẹ́ẹ̀, láì tí ṣe pé bóyá wọ́n ti dàgbà, bóyá ọjọ́ orí wọn pọ̀ jù. So a wá ṣe Pure Herbs Vision Boost yìí fún ọmọdé láti lè lò kí gbogbo ojú ṣíṣú, ojú yíyún kí ó lè correct gbogbo ẹ̀, kí wọ́n jáwọ́ nínú pé wọ́n ń lo ìgò ojú. A tún wá ní èyí tá tún ṣe eléyìí BP knockout tea. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, BP ó túmọ̀ sí ìfúnpá gíga. Lóòótọ́ a ti ṣe oògùn ìfúnpá gíga, ṣùgbọ́n oníkóró la ṣe sí, oníkóró la ṣe sí. Ṣùgbọ́n a tún wá rò pé ká tún advance ẹ̀, kó jẹ́ pé ká tún ṣe tó fi jẹ́ kó máa tún yára tètè ṣiṣẹ́ lára, tí ò ní jẹ́ pé wọ́n máa kọ̀ wá lórí capsule yìí for so long, tó máa jẹ́ pé tó máa bẹ̀rẹ̀ sí ń lo tíì yẹn á tún tètè yára láti lè jẹ́ kí gbogbo nǹkan tó wà, gbogbo ìfúnpá wọn kó lè tètè wálẹ̀. Nítorí náà la ṣiṣẹ́ sí tíì. So oògùn BP knockout wa ó ti wà ní oní powder ìyẹn ìyẹ̀fun, ó dẹ̀ tún ti wà ní oní capsule fún ẹ̀yin tí ẹ bá ní àìsàn ìfúnpá gíga. A ní àwọn nǹkan míì lọ́lọ́kanòjọ̀kan tí a ṣe, àwọn ìtàmọ̀ sí special products tí kò sí ní àwòrán ẹ̀ báyìí. Ìyẹn wà fún pé àwọn tó bá fẹ́ specially irú àìsàn bí àwọn tó bá ní liver problem, àbáwọn tó bá jẹ́ sickle cell, àbáwọn tó bá ní kidney problem. Àwọn yẹn special products ni tẹ́pẹ́ ẹni tí ó bá pè wá wọlé tó bá ní irú àwọn nǹkan báyẹn tó bá sọ fún wa, a máa ṣe specially fún ẹni tàn wí yẹn ni. A tún ní àwọn special spiritual products kan tí a ṣe ní iléeṣẹ́ Renis Reshape fún ìwọ tó ní ìdojúkọ kan àbí ìṣòro kan, bóyá yálà ibi tí o ti ń ṣiṣẹ́ ni, tàbí ìwọ tó ń tajà tó jẹ́ pé bóyá o pàtẹ o tà, ẹ̀mẹ́ pé kò sẹ́ni tí ó máa gbàdúrà kó pàtẹ kó má tà. So aláwọn spiritual products kan yìí bí afa èrò, àwọn ìmínitúdé, àwọn atúwọ́, gbogbo ẹ̀ tí ẹ lè lò láti lè dojú gbogbo nǹkan kíkan tí ó bá ń ṣe yín. Ìwọ tó ń lálàkàlà àbí bóyá àwọn rí pé òun jẹun lójú oorun àbí kọ̀ọ̀kan, ìwọ kàn sí iléeṣẹ́ wa ní Renis Reshape láti ṣàlàyé èyíkéyìí nǹkan tí ó bá ń dojúkọ, àwa yóò sì fún ẹ ní nǹkan tí ó lò láti lè kápẹ́. A ti ní àwọn oògùn tí wọ́n ti tún ṣe ní Renis Reshape. Òun ló ń pè ní black charcoal mouthwash. Ó wà ní liquid, ó wà ní olómi, ó dẹ̀ wà ní powder. Fún àwọn tí ó ní akúkúrú lẹ́nu, fún ẹni tí ẹnu ẹ̀ ń rùn. A dẹ̀ tún wá ní weight loss fún àwọn tí ó sanra tó dẹ̀ fẹ́ tọ́wọ́ pé ara wọn láti bá ara wọn ṣe rí, tẹ́ pé wọ́n dẹ̀ fẹ́ reduce sí normal size, tẹ́ pé wọ́n lè máa ṣe sísí kiri. So òun ló ń pè ní weight loss capsule. Ó wà ní capsule, ó wà ní powder, ó dẹ̀ wà ní olómi. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí iléeṣẹ́ Renis Reshape lórí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí: +1832 898 9610, tàbí ìwọ tó bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lè pè +234 810 669 7156. Renis Reshape, ìlera rẹ ló jẹ wá lógún o.